Ẹ kú dédé àsìkò ìgbòho tẹ́ ti ń gbọ́ mi lélòkò tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn agbẹ́yìngà àdúpẹ́ àánú ńlá tí a fi rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹjọ àdúpẹ́ nítorí pé àṣeyọrí ìtẹ̀síwájú owó ọrọ̀ ńlá yóò bọ̀ wá fún wa lénìí ní orúkọ Jésù ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o a ó jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa mi ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́bọ̀ ọjọ́ 14 oṣù kẹjọ àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé máa fi kún ní ìgbà gbogbo apá ìkẹrin máa fi kún ní ìgbà gbogbo apá kẹrin àmú àkọ́sórí wa nínú ìwé Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ẹ máa kọ́ ọ kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin sí Ọlọ́run ní ọkàn ọpẹ́. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jóṣúà orí ìkíní ẹsẹ̀ ìkẹfà dé ìkẹsàn-án Jóṣúà orí ìkíní ẹsẹ̀ ìkẹfà títí dé ìkẹsàn-án ṣe gírí o kí o sì mú àyà lé nítorí ìwọ ni yóò pín ilẹ̀ náà fún àwọn ènìyàn yìí o ilẹ̀ tí mo búra fún àwọn bàbá wọn láti fi fún wọn ṣe gírí kí o sì mú àyà lé gidigidi kí ìwọ kí o lè ṣàkíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo òfin tí Mósè ìránṣẹ́ mi ti pa láṣẹ fún ọ má ṣe yà kúrò nínú rẹ̀ sí ọ̀tún tàbí sí òsì kí ó lè dára fún ọ níbikíbi tí ìwọ bá lọ ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ ṣùgbọ́n ìwọ yóò máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru kí ìwọ kí o lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀ nítorí ní ìgbà náà ni ìwọ yóò ṣe ọ̀nà rẹ ní rere ní ìgbà náà ni yóò dára fún ọ èmi kò á pàṣẹ fún ọ bí ṣe gírí kí o sì mú àyà lé má bẹ̀rù o bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fò ọ́ nítorí Ọlọ́run Olúwa rẹ wà pẹ̀lú rẹ níbikíbi tí ìwọ bá lọ wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè tí ó ní fún wa ní èní ọjọ́bọ̀ láàrin ọjọ́ mẹ́ta sẹ́yìn mo ti sọ nípa iṣẹ́ pàtàkì kíkún fún ìfàmì òróró yàn ní ìgbà gbogbo lónìí àti ní àwọn ọjọ́ tó ń bọ̀ màá ṣe àlàyé nípa àwọn ọ̀nà tí àwọn onígbàgbọ́ fi lè gba àfikún gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run o gbọ́dọ̀ rí dájú pé ìjáfáfá nínú ẹ̀mí àti ìtara rẹ sí àwọn ohun tí Ọlọ́run kò dínkù rárá o ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ irinṣẹ́ tó lágbára fún bátìrì ẹ̀mí rẹ o láti múnádóko ìdí nìyí tí o fi gbọ́dọ̀ lo àkókò tó níye lórí kíka ọ̀rọ̀ Ọlọ́run àkọ́sórí àti ṣíṣe àṣàrò lórí àwọn ìwé mímọ́ ní gbogbo ọjọ́ lóde òní ọ̀pọ̀ àwọn Kìrìsìtẹ́nì ni kò ṣe àkọ́sórí ìwé mímọ́ nítorí pé wọ́n kó gbogbo nǹkan ó ti wá di ti ayélukára lórí kọ̀ǹpútà tí ẹnìkan bá fẹ́ tọ́ka sí ibi kíkà kan nínú Bíbélì ẹni náà lè ṣàwárí rẹ̀ nípasẹ̀ Google àti àwọn ẹ̀rọ aṣàwárí mìíràn ní kété tí ẹni náà bá ti tẹ díẹ̀ lára àwọn ọ̀rọ̀ náà sí ibi ààyè aṣàwárí lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo àkọ́sórí Bíbélì náà yóò yọ síta bí àǹfààní ẹ̀rọ ayélujára bí ajere yìí ṣe dára tó ó ṣe pàtàkì láti ṣàṣàrò lórí ìwé mímọ́ o kí a sì mọ díẹ̀ lára wọn lọ́kàn nítorí èyí ni yóò pèsè ọ̀nà wa fún wa láti kọjú ohunkóhun tí a bá mú wá sí ojú ọ̀nà wa o nínú ìwé Mátíù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá Jésù ń ṣẹ́gun ìdánwò èṣù nípa sísọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́ kò sí àwọn ẹ̀rọ aṣàwárí ní àkókò ìgbà yẹn o kò sì nílò wọn rárá ó mọ ọ̀rọ̀ náà sí ọkàn nítorí pé ó ti ṣàṣàrò nínú wọn ó sì ti kà wọ́n sórí bàbá mi nínú Olúwa kò lọ sí ilé ìwé o ṣùgbọ́n ó mọ ọ̀pọ̀ ẹsẹ̀ Bíbélì sí ọkàn tí wọ́n bá lè ṣe àkọ́sórí ìwé mímọ́ ìwọ náà lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníọgọ́ta Jésù sọ pé àwọn ọ̀rọ̀ tí òun sọ fún wa wọ́n jẹ́ ẹ̀mí àti ìyè nítorí náà bí ọ̀rọ̀
bí ọ̀rọ̀ rẹ̀ bá ti pọ̀ nínú rẹ sí, bẹ́ẹ̀ ni wàá ṣe kún fún ẹ̀mí tó. Ọ̀rọ̀ Ọlọ́run ní agbára o, ó wà láàyè, ó sì mú ju idàkídà olójú méjì lọ. Ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá. Bí o ṣe ń fi ọ̀rọ̀ rẹ̀ kún ara rẹ, Ọlọ́run yóò fi hàn àwọn ohun ìbáṣepọ̀ àti ibi tí ó lè tètè jọ àti ohun tí ó lè tètè jó bátìrì ẹ̀mí rẹ tí yóò sì jó ìgbàgbọ́ rẹ. Ọlọ́run yóò tètè fi hàn ọ́ tí o bá ti ń ka ọ̀rọ̀ rẹ̀. Ọ̀nà kan láti mọ bí a ṣe ń kún fún ọ̀rọ̀ Ọlọ́run lóòótọ́ ni láti ṣàyẹ̀wò àwọn ọ̀rọ̀ àti ìjíròrò rẹ̀. Ìwé Mátíù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n ó sọ pé ọkàn ènìyàn ni à ń darí irú ọ̀rọ̀ tí ó ti ẹnu rẹ̀ jáde. Tí ọkàn rẹ bá kún fún ọ̀rọ̀ Ọlọ́run, ẹnu rẹ yóò kún fún ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú. Bí o ṣe ń ka ọ̀rọ̀ Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni wàá ṣe máa dàbí rẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkejìdínlógún. Olùfẹ́, di ẹni tí ó di bárakú fún ọ láti kà á, láti kọ sórí àti láti ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run. Wàá sì jẹ́ alágbára nínú ẹ̀mí ní ìgbà gbogbo. Mo gbàdúrà pé o kò ní sọ ìmúyányàn àti ìfẹ́ gbígbóná rẹ nù. O kò ní sọ nù. Àwọn ohun tí Ọlọ́run tí ó ní fún ọ, o kò ní sọ wọ́n nù ní orúkọ Jésù. Kókó àdúrà àti àgbéyẹ̀wò. Báwo ni o ṣe ń kà á, tí ò ń kọ sórí àti tí ò ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run tó? Ìjà sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti mú yànyàn nínú ọ̀rọ̀ yín, láti máa kà á, láti máa kọ sórí àti láti máa ṣe àṣàrò nínú rẹ̀. Ọlọ́run yóò sì ṣe fún wa bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.